Afẹ́nifẹ́kà ló yẹ kó máa pe àwọn Afẹ́nifẹ́re yìí o. Wòlíì Segun Adebayo ló fọ̀rọ̀ yìí sílẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà, gbogbo bí ààrẹ ṣe lọ sí Benue tí kábíyèsí kan dìde tó sọ òtítọ́ ọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ní ó ṣeé ṣe kí àwọn èèyàn ti máa ro ìṣẹ̀lẹ̀ burúkú sí kábíyèsí tó sọ̀rọ̀ náà. Ẹ wo nǹkan lọ lórílẹ̀‐èdè yìí o, nǹkan lọ nílẹ̀ Yorùbá. Àwọn òkú ọ̀rọ̀ wo ni bàbá ìjù sí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá pàápàá lórí ọ̀rọ̀ kí wọ́n máa gbowó lọ́wọ́ àwọn Fúlàní darandaran nítorí pé àwọn èèyàn fẹ́ lulẹ̀. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o, bàbá ìtú ọ̀rọ̀ palẹ̀ o pàápàá lórí ìwà ọ̀dájú tí àwọn bá wọn kódà wọn láwọn ò ní ọ̀nà ọba kankan mọ́. Kí ni wọ́n sọ? Ọ̀nà wo ni wọ́n sọ pé àwọn àgbà táwọn ò tiẹ̀ fi ní wojú ọba kankan mọ́ pàápàá wọ́n bá wá sí ṣọ́ọ̀ṣì àwọn. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Segun Adebayo. Ẹ̀rù Ọlọ́run rí. Better you look and find the Ẹ bá ronú kíwàdà. and repent. Ẹ bá báyà Ọlọ́run lákòókò yìí. Scared of God this time around. Ẹ̀yin kọ́. You that belong to Èṣù God. bàbá yín ló ra yín níyè tó gbé yín wọ̀. It's devil, your father that has given you a different mind, has taken charge of your life. Ẹ bẹ̀rù Ọlọ́run. Fear God. Ìwọ tó gba èṣù láàyè pé kó lò ẹ́ fún iṣẹ́ búburú. You that you allow the devil to use you for that evil work. Ìwọ tó gba èṣù láàyè pé kó pa èèyàn lẹ́kún. You that you allow the devil to use you to make others to cry. Tó mọ̀ pé èṣù rán ẹ níṣẹ́ láàárọ̀ ẹ lọ́jọ́ òní pé kó deliver. You know devil has sent you on an errand this morning for you to deliver. Ó bá gba Ọlọ́run láàyè kó jẹ́ kí iye rẹ̀ ṣí. It's better you allow God this morning in your life and have an understanding. Jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run wọ inú ayé rẹ láàárọ̀ Let the yìí. fear of God come into your life this morning. Ẹ bẹ̀rù Ọlọ́run. Fear God. Ẹ bẹ̀rù Ọlọ́run. Fear God. Àwa tá a wà nínú ayé tí a wà yìí. We that we are in this world that we are in, A ò ní ìbẹ̀rù Ọlọ́run mọ́. we don't have the fear of God anymore. Mo máa ń wo àwọn ọba orílẹ̀-èdè. I look at the kings in this nation. Mo wo nǹkan kan nínú ọ̀sẹ̀ yìí. I look at something vividly this week Nígbà tí president yìí ń lọ sí Benue. when your president went to Benue State. Mo máa láìkì ọba tó sọ̀rọ̀ yẹn o. I like that king that spoke on behalf of others. Àwọn tó yí president yìí ká irọ́ ni wọ́n pa fún politics ni wọ́n ń lò. That surrounded the president, they were telling him lies, they are playing politics. Ọba yẹn ní kì í ṣe pé ká gbẹ̀sẹ̀ tó pẹ̀lú Fúlàní. Àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ lọ́ ṣe ń pa wá kó sọ òótọ́ fún ẹ ìwọ pírẹsidẹ́ǹtì. The king said not that the farmers should settle with the Fulanis. No. Ó sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n kan. He spoke like a wise man. Ìwọ pírẹsidẹ́ǹtì ò bá gbà mí láyè kájọ sọ̀rọ̀ one on one. That you president, it's better you can allow me so that we can talk one on one. Ọba yẹn dẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn o. And as the king said that, Nínú ìjókòó yẹn. on that seat, Torí kó sọ òtítọ́. because he said the truth, A máa rí nínú àwọn ènìyàn. you see among the people, Tí èrò pé ó lọ sòótọ́ jáde, a ó ro èrò àti pa ọ́. that because you just told the president the truth, we have a plan to kill you. President yìí lọ Benue kò sí solution. Your president went to Benue, no solution. Dádì lẹ́yìn ẹ̀wọ̀n tó pa àwọn èèyàn. After that, they came back to kill people. Ẹ wá ìbẹ̀rù Ọlọ́run rí. Look for the fear of God and find the fear of God. Ẹ bẹ̀rù Olódùmarè. Fear Almighty God. A ní ìbẹ̀rù Ọlọ́run mọ́. We don't have the fear of God anymore. Ẹ wo bá a ṣe máa ń ṣe nínú ìjọ àbáyà Ọlọ́run. Look at the way we behave in the church. There is no reference for God anymore. Àbáyà Ọlọ́run mọ́. There's no reference for God anymore. We don't fear God anymore. Àbáyà Ọlọ́run We mọ́. don't fear God anymore. No reference for Him. Oníkàlùkù kan ṣe ohun tó ń wù. Everyone behave the way he or she likes. Ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé tá ò bá bẹ̀rù a ò lè rí Ọlọ́run. And I want us to know that if we don't fear God, we cannot see Him. Ẹ gbọ́ láàárọ̀ yìí. Hear me well this morning. Tí a ò bá bẹ̀rù Ọlọ́run. If we don't fear God, Èmi sọ òtítọ́ Ọlọ́run mọ́. telling you the truth this morning, the truth of God. Bí orílẹ̀-èdè ò bá bẹ̀rù Ọlọ́run. If a nation does not fear God, Ìfẹ́ rere rẹ̀ ò lè wá sí ìmúṣẹ. His good will cannot come to pass. Bí àwọn
àwọn tó ń gbénú ayé tí wọn ò bá bẹ̀rù Ọlọ́run. If those that live in the world does not fear God, kò sí bí àlàáfíà rẹ̀ ṣe lè ṣiṣẹ́. there's no way that his peace is going to work. àìní bẹ̀rù Ọlọ́run náà. Not having the fear of God. òun ló fà á. That's what has resulted tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ fi dìdàkudà lẹ́nu. into many youths becoming something else today. nítorí pé wọ́n gba ẹ̀mí yẹn látòrí àwọn àgbà, àwọn tó jẹ́ ẹ̀dá. Because they received that spirit of not fearing God from the elders in the nation. tẹ́ ẹ bá wo àwọn Afẹ́nifẹ́re. If you look the group called the Afẹ́nifẹ́re, kò yẹ kán máa jẹ́ Afẹ́nifẹ́ ìkà. they're supposed not to be called that name, they should be called lovers of evil. tẹ́ ẹ bá wo àwọn ọba yín. If you look at your kings, àwọn ọba ìkà ló pọ̀ jù. many of the kings are wicked. àwọn ọba mujẹmujẹ. Kings that drink blood. àwọn ọba tí kò wá àlàáfíà síbi tí wọ́n jọba sí. Kings that does not look for the peace of the land which they reign or they rule over. ẹ kó màlúù wá. Bring cows. ẹ bá ti kó màlúù wá. Once you bring cows, ẹ kàn wá tẹ̀dó síbì kan. then come and pitch your tent ẹ somewhere. máa ṣe ohun tó wù And yín. do whatever you like. ẹ̀tí ibi tẹ́ ẹ máa tẹ̀dó sí yẹn. Where are you going to pitch your tent? á gbowó bẹ̀ lọ́wọ́ yín. We'll collect the money of that place from you. wọ́n pe àwọn ènìyàn ìkà They'll call people that are full of wickedness láti lè jọ máa ṣèkà pọ̀. so that they can execute wickedness together. tó bá dọjọ́ Sunday. Then on Sunday, ọba náà gbé adé ìkà sórí. the king too put on the crown of wickedness. á gbé ìrùkẹ̀rẹ̀ ìkà dání. He will also take his rukere. á ló fẹ́ lọ sí Ọlọ́run. So he's going to serve God. ẹni tí Ọlọ́run ò mọ̀. The man or the king that God does not know ní títorí ìwà ibi rẹ̀. because of his evil work. àwa ìránṣẹ́ Ọlọ́run á dẹ̀ máa mọ̀ pé ní ìkàlẹ́ ni yóò. And we ministers of God know this man is full of wickedness. a ó tún máa hélè wọn. We will also be praising him, we will be eulogizing him. a ó máa họ́nà wọn nínú ìwà ìkà. Honor him in his wickedness. à á ṣe sí àsọtọ̀ fún wọn. We will give a separate chair for them as a king. ẹ̀yin ọba orílẹ̀-èdè bẹ́ẹ̀ débí àárín àwọn èèyàn lẹ́jọ́gùn sí mọ́. Kings of this nation, if you come here, you're going to sing among the people, among members. ṣé tẹ́lẹ̀ fún jẹ́ kẹ́ ẹ jókòó sáàárín àwọn ìránṣẹ́ Ọlọ́run. Before I allow you to sit among ministers of God, èyíkéyìí tó bá ti wá síbí inú yín àárín àwọn èèyàn mi ò họ́nà ọba. whoever comes here will sing among the members. Ọlọ́run tó ju ọba ayé lọ lèmi bẹ̀rù. It is God that is greater and more than the king of this world that I respect and I fear. a máa hélè àwọn èèyàn burúkú. Who hail to respect the wicked ones. mo ń wo program tó ṣẹlẹ̀ ní Benue yẹn. I was looking at that program that took place in Benue State. kàkà kí wọ́n sọ òtítọ́ wọ́n pàtẹ́wọ́ sórí irọ́. Instead of them to say the truth, they were clapping. wọ́n pàtẹ́wọ́ fún ìkà. They were clapping for the wicked. wọ́n pàtẹ́wọ́ fún ibi. They were clapping for evil. ohun tó yẹ kí wọ́n máa sunkún. What they ought was supposed to make ohun tó yẹ kí wọ́n wá solution. what they ought to look for solution for. kí ibi yẹn ṣe ṣẹlẹ̀ kó yé ṣẹlẹ̀ So mọ́. that evil will stop. àwọn ìgbìmọ̀ ìkà. Counsel of evil. ọ̀pọ̀lọpọ̀ wọn ló dẹ̀ jẹ́ Kristẹni. And many of them are Christians. ẹ wo tí àìní ìbẹ̀rù Ọlọ́run sọ ayé dá. Look at what the lack of fear of God has turned the world into. ẹ wo tí àìní ìbẹ̀rù Ọlọ́run sọ wá dá. Look at what not having the fear of God has turned us to. ìbáwọ̀ wà bá a ṣe jókòó ìní ìsìn. As we are seated now, ènìyàn míì máa hùwà ìní ìbẹ̀rù Ọlọ́run láàrin wa kó tó kúrò. many will behave in a way that they do not have the fear of God before they will leave the church today. àwa tá a pera wa ní prophet pastor evangelist àwa kan ò ní ìbẹ̀rù Ọlọ́run mọ́. We that will call ourselves prophets, pastors, evangelists, we don't have the fear of God anymore. torí ìfẹ́ tí ara wa là ń ṣe. Because we do our own will. a ò ṣe ìfẹ́ Ọlọ́run. We don't do the will of God anymore. tí ìbẹ̀rù Ọlọ́run bá wà fún yín dẹ́ ní ìbẹ̀rù Ọlọ́run. If you have the fear of God. ṣé ẹ ti gbọ́ gbogbo nǹkan tí bàbá yìí sọ báyìí? ṣé ẹ rí ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú àtàwọn kábíyèsí pé bó bá wá dọjọ́ Sunday míì nu wọn tó jẹ́ Christian ẹ̀bẹ́ náà la sì rí míì tó jẹ́ mùsùlùmí wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n wọ aṣọ gẹrẹyẹ wọ́n wọ fìlà gẹrẹjẹ wọ́n ní àwọn ló ń ṣe Ọlọ́run bó ti jẹ́ pé àwọn pásítọ̀ míì náà mọ̀ wọ́n ṣùgbọ́n pẹ̀lú ìwà ẹ̀ka wọn wọ́n á sì máa pọ́n wọn lé. Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ló fi gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ o tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún àwọn olórí wa nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá káàkiri pé kí ìyípadà kó lè dé bá ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ìtẹ́gbọ́ yìí tí bàbá yìí ti fi lẹ̀
drop comments and remember to like, share, and follow us. Thanks for watching. I love you. WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu